baba ni Raodo àṣírí tẹ́ fi ń jẹ nǹkan báyìí ẹ má jẹ́ nìkan mọ̀. Allah. Sheikh Labib àṣírí àìbàṣírí hàn àṣírí tẹ́ fi rí báyìí àwa tó hàn sí ó hàn sí wa ẹ má jẹ́ nìkan rí kí ló yọ wí bẹ́ẹ̀ ẹ wà Nabi wa Yusuf alayhi salatu wa salam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف ما في باب الله كربي الله ما في باب الله كربي الله آمين. مباتيك محمد ونبور مدينة ما في باب الله كربي الله بابا غير ماني بابا وشيخ كمالي بابا جيدي ماني بابا وشيخ كمالي أني يولا ني شيخ كمالي bàbá tí ń kó ní mara ni ó Sheikh Kamali. bàbá kì í kára mẹ́ni kankan Sheikh Kamali. bàbá kì í bínú ẹni kankan Sheikh Kamali. bàbá kì í rajú fẹ́ni kankan Sheikh Kamali. bàbá kì í ṣépè fẹ́ni kankan Sheikh Kamali. ẹ̀rọ wọn máa kéwù bàbá wa Sheikh Kamali. gbogbo wa yàn àtúnyàjú Sheikh Kamali. má fi bàbá lẹ̀ láyé kẹ́ Rabbi Ọlọ́run. má fi bàbá lẹ̀ láyé kẹ́ Rabbi Ọlọ́run. má fi bàbá lẹ̀ láyé kẹ́ Rabbi Ọlọ́run. bàbá tí kẹ́ Muhammad wà ní gbòòrò Madina. má fi bàbá lẹ̀ láyé kẹ́ Rabbi Ọlọ́run. bàbá gidi mà ní bàbá wa Sheikh Kamali. má fi bàbá lẹ̀ láyé kẹ́ Rabbi Ọlọ́run. anakumullah. ọjọ́ tí ó ti lọ ọ̀pọ̀ nǹkan ni adìwá síbí àmọ́ Yorùbá máa ń sọ pé ẹni tá a bá fọ̀rọ̀ lọ nígbẹ̀yìn ní máa jẹ̀bi ìjòkó alátàárọ̀ nǹkan àti ṣe iná tó. Allah. ẹ kàn gbà mí báyìí pé bàbá Alhaji àgbà adamallahu hayata. àwọn náà wà ń jòkó lẹ̀ yìí gbogbo fáàrí wa kò ju bàbá Alhaji àgbà yìí náà. afáwa Sheikh Labib ìjọba àwa àdàbí àwa sùmọ̀rá yìí náà ni. èyí máa ń sọ ọmọ ní tán bá ń bínú sùmọ̀rá tán bínú àdàbí ó tó bínú akólẹ̀ tán ni. apalẹ̀mọ́. àsọlẹ̀ àfa àgbà nípa náà láti tún kólẹ̀ yányá. ẹni tó bá rí báwọn tán bá ń bínú ẹ̀ òun náà gbọ́dọ̀ máa wò pé wọ́n bínú òun lọ́dà. Sheikh Labib ẹ̀ ní lọ́lẹ̀. àmín. gbogbo ẹ̀yin àfa àtẹwà ń jòkó lẹ̀ bàbá mi Abror bàbá mi onítàdá bàbá wa olóríire gbogbo àwọn àgbàlagbà látòkè délẹ̀ a fi àìsùn yín àti mo gbà fún Ọlọ́run yín a fi tọrọ fún àfa wa Alhaji wa Saheed Ọlọ́run lálárọ̀. Allah. bàbá èmi ò ní nǹkan kan tí ń wí fún yín tayọ pé yín nu Ọlọ́run. Allah. àfa wa Abdul Gafar bàbá ní Raodo. farahimallahu alladhi abukani. mo ṣàdúà ẹni ó pa yín rahimallahu alladhi abukani. farahimallahu alladhi abukani. ẹ fẹ́rẹ́jì mi Onikunkewu yiri wọ̀rọ̀ bẹ́ẹ̀ ẹ̀ náà wọnú agbó rẹ wọ́wọ́ rẹ. àfa kan ló wí bẹ́ẹ̀ ó ní rahimallahu. farahimallahu alladhi abukani. ẹni ó pa mí lẹ́kún ọlọ́run mọ́sá bá mi kẹ́.
فرحم الله الذي أبكاني فرحم الله الذي أبكاك ẹni ó pa lẹ́kún Sheikh Gafar tó hé tiẹ̀ nà yín máa kẹ́ni kò fẹ́ lọ ní kò ní ká ṣe ní فرحم الله الذي أبكاني لكن إلى الخير قد أهداني kò mà pé bí tó jásí ní إلى الخير àdá. لكن إلى الخيرات قد هداني alájí wa ọlọ́run lọ́lọ́rọ̀ alájí wa Saheed. فخير الناس من نفع العبادة. alájí wa Saheed àgùnfẹ́ àkùnfẹ́ bẹ́ẹ̀ bá kò yóò fẹ́. فخير الناس من نفع العبادة. ẹni ó dájú. ما نفع العبادة. bàbá wa ẹ lọ kọ́lẹ̀ Ìlọrin ti gbà fún yín tán yányá. فخير الناس من نفع العبادة. yóò bá wo ìdílé nù bá. كإدخال السرور على النفوس. كإدخال السرور على النفوس. ẹni tó bá ju ìdùnnú sínú ọkàn èèyàn. خير الناس èèyàn nú. من نفع العبادة. ẹni tí ó máa pọ̀ wọ́n di haramu rí. ẹ wá ń haramu bí ẹni tí ń ha ṣúgà bí èpo ẹ̀pà. mo fọ múra mo tún fọ múra. فخير الناس من نفع العبادة. Rasabi. كإدخال. ìbọ̀ Rasabi ó bá wa lérí orin ni. الله. ó sì gbámúra lójú èmi náà. Yasin. àwa tá a kọ́ àti ìgbámúra. Ọlọ́run ṣeun. kò ní burú fún ọ. Àmín. bàbá wa Labib. Ẹ ṣé. gbogbo tí ń jẹ́ àbámà ebú kí la wa kàn yín kò ní kàn yín. Àmín. ẹ ti fẹ́ wa tán àwa náà fẹ́ yín tán. Yányá. bàbá wa àkùfẹ́. رحم الله الذي أبكاني إلى الخيرات قد أداني. ìṣẹ́jú kan tí mo fẹ́ lò ó ní pé ń bọ̀ á ṣàdúrà fún yín bàbá mi àgbà Saheed. رحم الله الذي أبكاني. àbá kan ló jẹun ló yó bẹ́ẹ̀ ọlọ́run mọ́sà bá ń kẹ́ni ó pa mí lẹ́kún. إلى الخيرات قد أداني. èyí tí wọ́n ń ṣépè fún kò ní dáa fún ṣé ṣàdúrà fún ni ẹni tí ń pọ̀ lẹ́kún fẹ́jọ́ dáa fún ọ fẹ́jọ́ láàárọ̀ kó lálẹ́ ni. bẹ́ẹ̀ ni àfa àjánásì. إلى الخيرات قد هداني. lérí orin ló tọ̀ yín sí. máa lọ ọmọ àkẹ́ni ẹ máa jọ́ lọ lẹ́kẹ́wù ẹ má fún lóúnjẹ bí ò bá lọ. وخاب من حدثني بالباطل. wàhábà ọlọ́run mọ́sà bá ń kó ìnira àdánwò òfò mọ́sà bá ń kó mọ́nà. من حدثني بالباطل. ẹni tó ẹ pé rẹ́rìn bíi ti ń ṣe pẹ̀lú tó ẹ pé ní tí ò dà ní í ṣe. ẹ̀fí ilẹ̀ yìí ń ṣe é lọ́wọ́ ni ẹ mọ ẹ̀fí ilẹ̀ bí ò bá lọ kò yóò padà gbọ́n yóò padà lọ. وقادني لترك الرذائل. bẹ́ẹ̀ni. وقادني لترك الرذائل. ibi tó bẹ jẹ ẹdín náà lẹ́nu lọ yìí. محمود بن هارون الرشيد. ìtí òfin wáyé tó jòkólẹ̀ ní gbogbo táwọn wí látàárọ̀ ṣéwù kan wọ́n ń pè ní Mahmoud. بن هارون الرشيد. Haruna Rashidi ni bàbá rẹ̀ Mahmoud ابن هارون الرشيد. Rashid. لما كان صبيا onígbà tí ń bẹ lọ́dọ̀. ضربه معلمه بالعصا. àáfà tó kọ́ mi tí ń kọ́ wa ń kéwú nínà yín pọ̀ yín máa ń nà mí ni. من غير سبب. ní ìmọ̀ tí mo ṣe fún yín sàmà nà mí ni. ṣé òyìnbó ṣé ń gbọ́ bí ti ń wì. àáfà mi ń nà mí ni ní gẹ́rì sábàbí ní ìmọ̀ tí mo ṣe fún. فلما سأله المأمون عن ذلك. bí Mahmoud bá wá bí àáfà ìpè ti jẹ́ sí kí ló ṣe tẹ̀ ń nà mí. قال له المعلم. àáfà rí o máa sọ fún. اسمت ولا تسأل عما لا شأن لك. dákẹ́ ǹjẹ́ ọkàn má bí mi. mo nà nù ni.
òun ni mo fi ṣàdúrà fẹ́ni tí. Abukani. Gbogbo àwọn tí ò jẹ gbádùn tó lẹ̀ ní nísinmi. máa lọ ìntàfẹ́jẹ́ dàlẹ́dà yìí. Lakin ila al-khayrati qad hadani. ṣé o máa nùnù nígbà tó wá yámẹ́lẹ̀ ajá náà sí. Wa kullama sa'ala al-ma'mun mu'allimahu anil amri. má kéwú púpọ̀ mọ́. Fa'allamahu nafsu shay'in. gbogbo gbà tí màmúnù bá bí àbá rẹ̀ pé èyí ti jẹ́ tẹ̀ nínà mí ní tí o máa sọ fún mi pé kò kàn ọ́ má béèrè má. Wa aghlaza lahu al-qawl. wọ́n lè ajá náà sí nígbà tó wá yá. Falamma mada 20 sanatan. nígbà tó tó mọ ọmọ gbogbo ọdún sígbà náà. Tawalla al-mahmun mansib al-khilafa. ipò tí bàbá rẹ̀ ń lọ bàbá kú òun náà wáyàn lọ́ba màmúnù náà wáyàn lọ́ba nígbà tó dojú kó lè fẹ́ ajá náà sí. Fakana awwalu ma qama bihi an istudiya mu'allimahu. àkọ́kọ́ tí ó kọ́ ṣe lérí ìjókòó ọba rẹ̀ ni pé àáfàá mi tí màá nà mí ẹ bá ń pè wá. Faqala lahu. bàbá wa gbà bàbá wa fọlọ Naija sọ anakumullah. gbogbo ń ta lè jẹ́ ilẹ̀ ní. àfa àjánásì ẹ bá ń pa àfa mi tí màá nà mí nà àfa wa dé. Faqala lahu. ẹ̀gbọ́n tí wọ́n wí fún Lan tastati'a al-iflata minni al-yawm. ọ lè bọ́ lọ́wọ́ mi lónìí o àfa ẹ wò kẹ́ ẹ wò lẹ̀ mo ti dọ́ba sẹ́ni. Hatta tukhbirani lima darabtani bil asa min ghayri sababi. láti gbà tí ì ti ń bẹ lọ́dọ̀ yìí tẹ̀ máa nà mí nà yẹn jẹ kí ló dé tẹ̀ fi nà mí yìí sì ń bi yẹn fún lẹ́sìn bẹ́ẹ̀ bá fún mi lẹ́sìn lónìí ẹ jẹ gbà. Fabtasama al-mu'allim. bàálù ń bá rẹ̀ rìn olórí ẹ̀rín kọ́ o. Wa qala lahu awalam tansal amra ba'd. ó ní èyí ti wá jẹ́ láti ijọ́ tá a ti nà tó ti kú lé tí ó yẹ kó o ti gbàgbé ọ̀rọ̀ yìí. Faqala al-ma'mun wallahi ma kuntu li'ansa zulmaka li min ghayri sababi. èmi ò lè gbàgbé ẹni tí nà mí nà yẹn jẹ àṣẹ wọn ò lágbára ńgbà náà ni mo láṣẹ lónìí mo lágbára lónìí. Faqala lahu al-mu'allim. àfọ wà fún lẹ́sìn. لقد أردت أن أعلمك أن المظلوم لا ينسى. ẹ̀kọ́ tí nǹkan tí fi nà ni pé. أن المظلوم لا ينسى. ọmọ arántí pé ẹni tá a bá ṣàbòsí fún kèé gbàgbé. mo ti mọ̀ pé ó dípò bàbá rẹ̀ mo ti mọ̀ pé ó dé èèyàn mo ti mọ̀ pé ó dọ̀la bọ̀bá wá dípò bàbá rẹ̀ má ṣàbòsí o kò lè máa ṣe déédéé àfààní ìmọ̀ pé oore tẹ̀ ṣe fún un ó ní mo fi ra ìmọ̀ láwùn lẹ́bí. أبكاني إلى الخيرات لكن إلى الخيرات قد هداني وخاب من حدكني بالباطل وقادني لترك الرذائل لا يكتم السر. baba ni Raodo àṣírí tẹ́ fi ń jẹ nǹkan báyìí ẹ má jẹ nìkan mọ́. Allah. ṣé o làbí àṣírí àìfàṣírí hàn àṣírí tẹ́ fi rí báyìí àwa tó hàn sí ó hàn sí wa ẹ má jẹ nìkan rí kí ló yọ wí bẹ́ẹ̀ ẹ wà Nabi wa Yusuf aleyhi salatu wa salam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. Yusuf anabi Ọlọ́run Yusuf Yakubu ló bí Yusufu alayhi salatu wa salam ní wọ́n sọ fún bàbá rẹ̀ inni ra'aytu 11 كوكبا. mo rí ìràwọ̀ mọ́kànlá mo rí lójú ran bọ́dọ̀ wà shamsa wal kamara mo rọrùn mo lójú pa nígbà tí èrè wọn ra'aytu wuli sajidi gbogbo wọn tẹrí bàbá yìí pé ìwọ ni o wọn ọ̀nà mi bàbá wa ni
يا بني لا تكسد رؤياك على إخواتك. Ibi àwa ti ń jẹ ó ní wọ́n náà wá wò gbogbo yẹn kọ́ là á pè sí nǹkan bẹ́ẹ̀ bá pẹ̀lú mi yìí tí ó máa tọ́ yìí tí ó máa jẹ́ láàsì tọ́ yìí tí ọ̀nà tí ó fi dín ní ọmọ wa àmọ́ náà yóò lè dín mọ́ lọ́la lájà àgbà bẹ́ẹ̀ ti ń jẹ bẹ́ẹ̀ ti ń mu ò lè dín mọ́ èyí tí ó dùn mọ́ mi jù lálẹ́ tèmi tí àfa wa Saidi yìí ṣe ó ní bàbá wa yìí ìjọ tí àfa wa dágbére Mákà fún mi mo wá ní bàbá ti lọ ní ó ní bàbá yìí lọ ó sì gbé ọwọ́ ní àfa kúnmùlà ó lè tó ọlọ́run mo wá dákẹ́ mo tó ní ètò kò tó tẹ̀mí lọ́rùn mo tó wá bá bàbá ọmọ mi ẹ̀gbọ́n ẹ̀sìn yọnu sí àmọ́jẹ yín pa bàbá mo yọnu sí náà ní bọ́lọ̀ ti tó nù tí tòótọ́ lọ wá tó náà lọ́lọ́ wá tó di òtẹ́ fẹ́ yìí. Ya bunayya. ó kéré nínú àfa torí báyìí lọ tó máa rẹ̀ báyìí lọ rí bàbá lọ́wọ́ dà kò ní nǹkan kan aládùn àkàtà máa ṣe máta yọ alhamdulillah àfa àgbàlẹ̀ gbà fún tayáyá ayé Raodotul Adabiy ayé Raodotul Abror fustum lakumul huda. sẹ́bẹ̀ gbé wa ní Raodotul Abror bí n bá lọ́ọ̀bì kẹ̀mí kọ́ ní dání ni. ayé Raodotul Abror fustum lakumul huda. àmọ́ wọn ò rí lò lónìí àmọ́ mo fẹ́ lọ yọ kẹ́ pé ayé Raodotul Abror fustum lakumul huda. fustum lakumul huda. ẹ ti jèrè lakumul huda ẹ ti mànà. مع سيد عبد الغفار المؤدب. مع سيدي عبد الغفار المؤدب. pẹ̀lú àfa mi asayidi ẹni ọ̀gá là á pè bẹ́ẹ̀ ó dọ̀gá wa. ayabuna al-Ishaq نصيبك مكرم. ayabuna Ishaq نصيبك مكرم مكرم. يا أغروي نجل الشيخ المؤدب. يا كيلوي أفاجناسي. يا ابن الإسحاق. يا ابن الإسحاق بابا ينجي إسحاق بابا وإسحاق ووادي على جلوني. نصبك مكرم. نصبك مكرم gbogbo ìdílé yín ìdílé àpọ́nlé ni. يا أغروي نجل الشيخ المؤدب. يا أغروي نجل الشيخ المؤدب. يا أغروي mo pè yín Agoro nájúlù sèékì nájúlù kàmáàlì mọ àdàbí ẹ̀yin ní ọmọ bàbá alájẹ àgbà gbogbo ẹni tí bá ń bẹ Raodo ń bẹ nínú ibi Raodo alájẹ àgbà náà. لا يكتم سرا. kọ́kọ́ ẹ fi pẹ̀kọ́ yín fi pamọ́. إلا ما له شغف. kí ló jọ wí bẹ́ẹ̀ abájá náà sì ọba kan ó pèdé ó ní ọba في يوم من الأيام أعلن الملك لأهل المدينة. nílùú Madina ló ti ṣẹlẹ̀ ńjọ́ náà lọ. ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin àfà mo fẹ́ bẹ̀ yín ní sẹ́kàtì ìbẹ̀ nìkan rí. Sheikh Said ọlọ́run lálárọ̀ òṣùpá kílẹ̀ fún Sàràkí àdínì fún Raodo ó wá pé ó sọ gbogbo àwọn àfà wọ́n wá pé gbogbo olújọ. أنما يعلم الحصان القراءة والكتابة. ẹ̀sìn mi yìí mo ń wá ní tí ó kọ́ ní kéwú tí ó sì gbọ́ yé yóò kọ́ ní kíkà yóò sì kọ́ ní tí ó kọ́ tí ó mọ̀ ẹ̀sìn mi mo fẹ́ wẹ̀ ní tí ó bá mi kọ́ ní kíkà àti kíkọ́ kéwú làbí ẹgbọ́n rí kéwú alájà àgbà mi. أنما يعلم الحصان القراءة والكتابة. dákun ẹ̀sìn mi ìwé ni tí ó bá ń kọ́ kéwú tí ó sì tún kọ́ kíkọ́. سينال جائزة. wọ́n fún lẹ́bùn tí ì fún rẹ̀ kiri. gbogbo wọn bọ̀ wípé báwo láti wá kẹ́sìn ní kéwú tí ó sì tún máa kọ́. فذهب أحد البدوي إلى الملك. kálukú wa ń withdraw yìí pé èyí ìtayọ agbára tèmi. nígbà tó yá ìkànnà aróko kan ó wá dìde ó ní bàbá. أنا مستعد لذلك. ẹ fún ẹ̀sìn náà wá èmi ò kọ́ kéwú yóò sì kọ́ kíkọ́. لكن ẹ̀sìn ó máa ké ẹ̀sìn ó sì tún máa kọ́.
لكن أمهلني شهرا. àmọ́ ẹ dákun oṣù kan lẹ fún mi yányá. yín kọ́ bí ó ti kéwú yín sì kọ́ bí ó ti máa kọ́ yóò lè kọ́ yóò lè kà. فاستجاب الملك لطلبه. ọba lè máa lọ. ọba rẹ̀ rìn gbogbo aráàlú nǹkan dé. ó kọ́ bí ó ti kéwú bẹ́ẹ̀yàn bá lu ko yányá bó bá wá súnmọ́ra yóò sì jí. gbogbo ẹ̀yin tẹ gbogbo àwọn tẹ ń gbọ́ wọn ẹ fata bẹ́ẹ̀ ti ń gbọ́ yìí àwa ta tún lò nínú kíláàsì rẹ tún rí yìí. فاستجاب الملك لطلبه. ọba ní máa lọ máa fún ọ lóṣù kan. وبعد شهره عاد البدوي بالحصان. nígbà tó pé oṣù kan عاد البدوي. بالحصان. ọ̀rọ̀ oko ni wàá mú ẹ̀sìn náà wá. وقال له. kóló ní ọba anansi bẹ́ẹ̀ ti anansi jọ́ kínní àná mo ti kọ́ lẹ́kọ̀ọ́ ẹnikẹ́sìn náà yóò kéwù. علمته القراءة لكنه لا يستطيع الكتابة. àmẹ́fìrí jìmí ẹyọ kan mo ní ṣe mo ò ṣe kejì mo kọ́ bí ó ti kà á àmọ́ wọn ò lè kọ́ kò lè kọ́ tọ́lá ta pa kò sí fún tí ó fi rọwọ́ mú ẹyọ kan mo rí parí. àmọ́ mo ti kọ́ bí ó ti máa kà. ففرح الملك بالخبر. ọba bá dùn pé ìdá ó sì kànú. وطلب منه البدوي إثبات دعواه. àfààyè wọn wá fẹ́ fi rinlẹ̀ ọ̀ya ó ní ẹgbẹ́ kúrà. فوضع الرجل كتابا أمام الحصان. wọ́n bá gbé tírà síwájú ẹ̀sìn. ففتح الصفحة الأولى بأنفه. wọ́n gbàgbé tí mo fi ṣe ìnúwánu rẹ̀ ni pé àṣírí rẹ̀ fi pamọ́ má jọ hàn ṣéun lẹ́bí àṣírí yìí kò lè hàn sẹ́nìkan àfa àgbàlẹ̀ tán fún ẹjọ́ máa lé yìí wọ́n lé Onikunkewu jù bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ rí ká yìí mọ́tò ẹlẹ́yin là lọ́ka ó ka tiẹ̀ náà látàǹpà kó sì ká tèmi náà báyìí ẹ máa gbọ́ tàn ń jọ mi. jaduna tajul hadibi. bàbá wa nù tajul hadibi. jaduna tajul hadibi. bẹ́ẹ̀ni. abidan min abidina. zidilana ilma wa fa'amana fi ankali muttaqina. ma talabuna al-ilma asi amru rabbil alamin. nasraka Allahu salima kullal alamin. gbogbo nǹkan lọ́mọ bọ̀ ni ó ní dandan ní jimá tí ń bọ̀ yí ọjọ́ ọba ló ti lọ kí mo bọ̀ ń jimá kan. jimá lẹ́yìn ha. bẹ́ẹ̀ni mo ṣe kán bẹ. yóò tún dábàá yìí. bí n bá rẹ hamura mo lè ha jimá. nahanu abunawul kamali. níparí àfa jánásì. sadiqan kalmursalina. wọ́n bá gbé tírà síwájú ẹ̀sìn. fafataha safhatal ula bi anfihi. ẹ má ma jẹ ntàn yìí níjọ́ náà lọ́hùn ẹ̀sìn ẹsẹ̀ pátákó rẹ̀ ló kọ́. fafataha safhatal ula bi anfihi. pèjì one pèjì imú ó gbé mú sí i báyìí ó sì fẹ́ fìn. ẹ ọ̀kan sí. ó bá sí báyìí ó wá sí báyìí. وصال الحصان يقلب صفحات الكتاب صفحة من أوله إلى آخره. الله أكبر. ó fi mú sí ọ́ ní màá ń ké. ó tún fi mú sí kejì. من أوله إلى آخره. ìmú ní fi ń sí tírà ojú ní fi ń ké ìfẹ̀nù ká títí tó fi parí Kùránì yányá ẹ̀ gbọ́dọ̀ ń tóbi lẹ̀. الله. وعندما وصل الحصان إلى نهاية الكتابة. nígbà tí ẹ sì ní parí gbogbo tí ó sì tán. التفت البدوي إلى الملك. التفت البدوي إلى الملك. aroko ni wọ́n síjú ọlọ́ba onísà mo sọ fún yín pé mo ti kọ́ bí ó ti kọ́ àmọ́ wọn ò lè kọ́ bí ó ti máa. ọba wa ní yes ẹfun ní múra kan. wà á tọ́. ẹfun láàjì kan. ẹfun. wà á tọ́ rọ́júlù jáìzà alimọ̀rúdà. àlìjáìzà ẹ̀bùn náà wà rọ gbé ọba wa rọ ẹ̀bùn gbám. ọkọ bó ṣe kà ó sì sí tó. àríwẹ̀ rí kéèyàn kọ́ sí ní. ìsìn sí. wọ́n wá rọ ẹ̀bùn fún nígbà táwọn. wà á dàmà kánà al-badawi yóò aláwọ̀sùkì magada al-madina. ó ti délé tán gbé gbogbo ẹ̀ sí títí ńlọ́lá nìkan nínú àwọn èèyàn bá lọ sí wọ́n bá lọ dọ́ rẹ̀. salamu aleykum oníṣòsí mo wá kí ọ ní oko oríire amadakun mo fẹ́ bí ọ báwo ọ̀nà wo ló ti gbà kọ́. akhbirni kayfa fa'alta zalika. ọ̀nà wo ló ti gbà mọ́ sayidi yìí. bólú ṣe yín kan láti rìn kan. bólú ti pàdé. ọ̀nà wo ló ti gbà. tó fi rẹ́sìn kọ́. kọ́. tí sì ń sí tí sì ń mérí.
ó ní. ibtasam al-Badawi. ibtasam al-Badawi aroko oníbàárẹ̀ rẹ̀ músẹ́. wakashafa sirrahu qailan. ó ní ẹjẹ ńkọ́ májíkì ni. kuntu adahu kulla yawmin habatan qamuhin bayna safahati al-kitab. ojoojúmọ́ mi ń bá gbé tírà síwájú ẹ̀ ìwà mú eho àwọn àgbàdo àfàmì eléhoro ìwò yín fa àgbàdo yín dà síbi péjì kínní yín tún sí yín tún dà sí kejì yín tún sí ìwà dà tí ó fi parí ìwà padé ìwà gbé síwájú ẹ̀ bí n bá ti ń fi mí ń fẹ́ báyìí àgbàdo nìní ò jẹ bó sì mí yóò parí ẹ̀ bó sì mí yóò parí ẹ̀ bí ti parí ẹ̀ ni ó ti wá máa la bí ó ti máa sí ó ti máa la bí ó ti máa jẹ́ ó ti máa kó wọn bòúnjẹ ń bẹ̀. walakin al-yahu fataha al-kitab wa lam yajid shay'an fasabara. àmọ́ lónìí tẹ́lẹ̀ ń dánwò tí mo ló ti páàsì. bí ṣe ń sí ìfisí. ẹ rí i pé ìfàgbàdo kankan sí mọ́. ìfàgbàdo sí àmọ́ mímọ́ la tí mo ti máa la ní fífọkàn sí ní fi sí kìíní ní sí kejì kìí ṣe pé orí kọ́ ọba májíìkì ni. ọ padà sọ́dọ̀ ọba ọdọ tún náà sí. ẹni tẹ fún ni kò kọ́ nǹkankan àgbàdo ni máa dà ọgbọ́n ni dá sí. واستشاط الملك غضبا واستك واستشاط الملك غضبا وسجنه. mo fún ẹ lọ gbà wá wọn fún mọ́ mo kú ọlọ́dọ̀ rẹ̀. mo kú oore mi ò ní dọ́dọ̀ rẹ̀ mọ́. oore àfàwà Saheed ọlọ́run aláàrọ̀ kò ní pin lára yín. wọ́n fi àṣírí hàn yàn. transformer yín nù. balaja gbàgbé jẹ́ fún yín. bó ti jẹ́ nù gbogbo ẹni tẹ́ gbélé yín tó bá ti ń jẹ́ lérí ẹ̀ ọlọ́run ní jẹ́ rí gbélé. àmín. bó sì dé yín kò ní rí kankan tu. àwọn èyí ti gbọ́n. baba Labibu ti wí bẹ́ẹ̀. baba Labibu ti wí. olówó sòrò tán wọ́n máa ń wò yín ni. ọba gbọ́n náà fa wọ́n ti máa ń táwọn ó ṣe. ìntàsí ọlọ́run ní darí wọn kì í ṣe yàn. níparí ṣe àfa àwọn òmí àbí òmí àfa wa lọ́lọ́ láàrọ̀ tí ń bẹ̀ ń bẹ̀. ẹnà robi kálukú ti ní ẹnà èmi ò ní nǹkan kan tí ń ṣe fún yín tayọ pé inú wa dùn ẹdùn wa nú àwa àdàbí lẹdùn nú àfa wa tẹ dùn nú ni bàbá wa tó tẹ̀lé tó fi di gbogbo tó dà àfa wa fọlọ sọ ajánà sí rẹ àkọ́kọ́ kò wá kú ò kò tún kú ò fúnra ara wọn náà wá ń yọ̀ǹda rẹ pé mo yọ̀ǹda rẹ sẹ́ wọn náà ti di nǹkan àmọ́ wọn ń jòkó tì gbogbo gbà. Mada filiwara. kódà wọn dájú màá lẹ wọn ni wọn ni wọn máa lọ sí ìmáàmù bẹ. aludusuhi bijuhudihim. Mada filiwara. aludusuhi bijuhudihim. ayé ọmọ wò yín ó fẹ́ tẹ́ kò ní tán ó fẹ́ tẹ́ kò ní tí. lizalika fa kulla min kulli mansibi. ibi tẹ́ ti di tẹ́ fi ń rí báyìí ọlọ́run níjó tú. àmín. nítorí rírì rẹ di ọlọ́run ló di bọ́ndù fún yín bẹ́ẹ̀. irú ẹni tí mo rí báyìí ni Manzur ló gbóma sọ Sheikh Manzur ló gbóma sọ tó ní ètò àwọn èjìdé bó sì ti rí tásẹ́rẹ́ náà ni àmọ́ yọkùn èyí náà ti yọkùn. Sheikh Abdul لأنهم صلوا كمثل صلاتنا. àwọn tẹ́ gbà fún ara wọn náà lẹ́ni tó jòkó yìí. لأنهم صاموا كمثل صلاتنا. ẹ bá jẹ́ nǹkan mọ́ wù yín má tayọ àwọn tẹ́ ti mà. وصاموا صياما غير صوم موجب. orin yóò bá sì dé kó máa tàtọ̀dọ̀ rẹ̀ bọ́ sọ́dọ̀ gbogbo kó wa. وإنفاقهم ليس يحصى على الورع. èwo ló gbélé yìí Abba Saheed ló ní fún yín. ó ti tó. إنفاقهم ليس يحصى على الورع. ẹ wá ní nájà warawara. àmín. ìyá wa mo fẹ́ ní olórí gbogbo ẹni tí ń jóbìnrin lọ́dọ̀ ọkọ ẹ̀ náà ní olórí. ọlọ́run ní kó jọ kó dákun kó tún jọ kó jọ ìràwọ̀ yín tó jọra wọn ọlọ́run dákun má jẹ́ ó yí. àmín. àmọ́ àmú wọn àwọn kan nù ní wọn máa bá ti mú yàn ìtàsí fi mú yàn ká kínkín náà ni ọgbọ ẹ̀dá wa dá gbogbo ẹ̀dá wa dá oore ní o tún máa jẹ́ fún yín. àmín. ẹ̀yin àfa mo fi jàlálù yìí bí ọlọ́run àfa àjánásì ìwọ ló bá ń ké Suratul Fatiha ni ó bá ń ké
gbogbo tó bá sì nífẹ̀ẹ́ oore bí n bá lẹ́ni tó nífẹ̀ẹ́ àfàwà òṣùpá àdínì fún Raodo mo tún Sàràkí àdínì fún Raodo mo tún di ìkùnú ẹni ó bá nífẹ̀ẹ́ oore ni kó bá wa dákun kó máa ṣe àmìtà àfà báńkì lọ́wọ́ Ayatul Kursi yìí ó tún fi lé baba alájà àgbàlagbà rárá wọn Suratul Fatiha Ayatul Kursi ó sùn ẹni tó sì láíláí ó tójú oorun kó sínú ìkíni kò ní báyìí àmín wọ́n rìn ó kọsẹ̀ wọ́n jí gbé gbogbo tí máa jábúrò ní báyìí yóò wọ́n àwọn orin tẹ́ ti ṣe yìí a'udhu billahi min àtàwọn ọmọ àtẹ́bí ẹ̀rí gbogbo ilẹ̀ wa yọ yúnífọ́ọ̀mù èmi ò ríru yín rí o èyí tó yàtọ̀ ẹ̀rí báyìí. a'udhu bi rabbi min tasalluti kalbihi. wọ́n ní kó dẹ̀ wọ́rú ẹ̀ rí ẹ wá ẹ káńkó bẹ́ẹ̀ láàárọ̀ yìí irú aṣọ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ́n lálẹ́ yìí. a'udhu bi rabbi. ẹ jẹ́ n sọ fún yín ẹni ó fún yín náà kàlí rẹ̀ rí fún yín. a'udhu bi rabbi. aṣọ méjìlá lẹ́bi máa wọ̀ ìwọ funfun yìí ìwọ búlù. a'udhu bi rabbi min tasalluti kalbihi. ọlọ́run ajọ́ ọlọ́run òsì ni kò ní dẹ́jí. òsì lájà rẹ̀. alamatu alihili fakiri. ẹ máa ti ń jọ́sìn ni. fina kaziratun. jẹ́njúwe oníkùn kí ojú ọ̀fẹ́ kí ni ń jọ́sìn jẹ́njú bó ti dé òsì èèyàn mà ó ní. wàzíkú mi ní hama nílùú ashimalu. nínú tọ́lọ̀ fi mọ̀ mi tí fòsì fún yẹn jẹ́ nǹkan. fana alani indale hurri mastaba maha. ìjọ tí bàtà ọ̀tún ọba ti jọjọ sí mọ́ òsì ti wọnú ọ̀rọ̀ rẹ o. rẹ́ẹ̀dì kan búlù kan lẹ́sẹ̀. òsì ti wọnú ọ̀rọ̀ rẹ. وإن ربت فينا علي يباتله كذاك اللباس لا تراه تسويا لا تراه تسويا كلبسه دماسه فوق ليسه يجامله وكاكي على صوبه يسابب ماله وكاكي على صوبه يسابب ماله وكاكي على صوبه يسابب ماله كذا ما يجول فهو في الطريق يسأل وشربه غاري من دون كولي وشربه غاري من دون كولي ولا سكري ولا من حليب دونه بمفضل ولا من لبيبه ولا من حليبي دونه بمفضل كذاك الطعام من دون لحم مطيب كذاك الطعام دون لحم مطيب وأكلهم مديدي دون كنكو فيبخلوا ọwọ́ tá a fà wá yìí tẹ́ yóò dọ́dọ̀ tí. Inshallah. yóò sì kárí gbogbo àwọn tí ń jà wọn. ẹ tẹ́ mo fẹ́ jẹ́ ẹ tẹ́ ni. wa as'aluhu khayrati. abẹ́ ọlọ́run oore fún yín. ukhra kazaduna. bẹ́ẹ̀ni. ukhra kazaduna ila anha. ọ̀tún oore tí ó máa lé. ila anhara nafsi alal birri tuqabbilu. Suratul Fatiha Ayatul Kursi. gbogbo wa ká máa bá wọn sáámi. bí òun náà bá ń ṣe tiẹ̀ náà da tèmi náà ní burú. a'udhu billahi minash shaytanir rajim. bismillahir rahmanir rahim. tètè lọ bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin. ẹ fẹ́rẹ́ kìíní ọ̀rọ̀ wá sí òwò alálẹ̀ yìí ni o. arrahmanir rahim. maliki yawmiddin. àmín. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم
ولا الضالين الله لا إله إلا هو الحي القيوم الله أكبر لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يحده حفظهما وهو العلي العظيم وريكا ورائرا وريدرد ẹ dákun ẹ jókòó jàmá mọ́fọ́lọ́n bẹ̀yìn ẹ dákun ẹ jókòó mọ́fọ́lọ́n tẹ́wọ̀ rẹ ọ̀yà tẹ́wọ̀ àsìkò tá a bẹ̀ lọ́n ládé yìí àmín tọ́ba ní tọ́gbà lọ́dọ̀ ọlọ́run Sheikh Abdul Bari òní ló péjọ mẹ́jọ tí wọ́n ti wà nílẹ̀ yìí torí òní wọ́n sì fi wá ẹ máa bọ̀ wá irọ́ mo ti fẹ́ nu láti kú tọ́nu ìwé ẹ máa bọ̀ wá ẹ̀yin náà lè bá ti sọ̀rọ̀ tán aláàjì ẹ ní wo ẹ bá ń ṣe amínà fún wa àmín jàmá ẹ dákun ẹ jókòó mọ́fọ́lọ́n bẹ̀yìn ẹ̀yin lẹ́ ń ṣe bàbá mi lágbàjì Mawlaya Dr. Al-Adabiy wọ́n fẹ́ràn ọlọ́run púpọ̀ lára mi bàbá wa gbà lisanu sheikh ìfẹ́ náà pọ̀ Sheikh Abdullah ẹ̀fọ́ríjì mẹ́fà wàláyé àníyàn mi bẹ lára yín Sheikh Ibrahim ọlọ́run sì rá níyàn mi ájì ọlọ́run lálárọ̀ ẹ wò mí ẹ máa ń fún mi lówó tí màá fi sápò lọ́dọọdún búlù bí aṣọ mi yìí ni odidi ìkànnì bí odidi méjì lónìí mi ò tí mà gómìnà wa ni ẹ máa ń gbà fáwọn jàmọ́ náà gómìnà ló bẹ̀ bá ó ní wí bẹ́ẹ̀ pé ì máa ń gbà tàwọn náà ó sì rí wí ó rí wí àbá Adam ẹ̀yin lẹ máa ń gba méjèèjì wa ẹ lọ lè gbà wa. Sheikh Bari ti wá gúnkè. Sheikh Abdul Bari àti gúnkè. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ọ̀nà mi ò ní dùn ẹ bá ti sọ̀rọ̀ tán àdúrò bí ọmọ yín nù ọmọ àjọlọ́ làlá ó ti dé kìrún jò níyàn kí ló kọ́ tiẹ̀ Abdulbasiti ìmí ẹ̀jì náà mọ̀yàn wọ́n bá ti gbé gbà ló máìkì lọ́wọ́ bá ti gbé kalẹ̀ òun dàfà Adam ẹ̀jẹ̀ ń rí tètè mi ni tìyín ni ẹ̀kú méjì lọ́wọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ nísìnyí Sheikh Adam má tó fẹ́ sọ tí o bá rí ألا يا رسول الله يا خير مرسلين عليك صلاة الله لا تتناهى